Mojúbà Olódùmarè, ọba lápá ńlá, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ìbàrẹ̀ Olódùmarè. Ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi, mo kí gbogbo yín o. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ajálẹ́ o. Ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tí ẹ bá wà lápá ibi tí ẹ wà níbẹ̀ òun. Èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo ti dé lónìí o. Mo dé mo dé bí èbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀. Mo wá dé, mo dé kólókó ọmọ lè roko, mo ti dé kọ́lọ́nà ọmọ lè rọ̀nà. Láṣẹ Elédùmarè, èmi ni wọ́n mọ̀ wá, ẹ̀yin náà ni wọ́n sì mọ̀ bá. Wàhálà ìdààmú kókó jàǹjàǹ kò ní jẹ́ ti yín láṣẹ Èdùmarè. Ọkọ̀ tí wọ́n ṣo mọ̀rìwò mọ́ kò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo ti dé láàárọ̀ yìí o. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè, àdúpẹ́ o, àdúpẹ́ o. Ìbà f'Olódùmarè. Mo ṣe ìbà fáwọn tó Olódùmarè ọba gbélé ayé lé lọ́wọ́ o. Ẹ̀yin ìyá mi o, abiyamọ ayé o, àtàbíyamọ ọ̀run, mo júbà yín o. Mo fi ìbà fẹ́yìn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ o. Ẹ̀yin tí ń jí girin, tí ń rìn girin, tí sì ń rìn gìnìgìnì wọnú ọjà. Mo júbà yín o. Ẹ̀yin ìyá mi o, ẹ dákun ẹjọ́ mọ ojú mi ṣe o. Mo júbà ẹ̀yin babaláwo pátápátá. Mo júbà ẹ̀yin onífá, mo júbà ẹ̀yin oníṣègùn. Ọbàtálá, Ọbàtáṣà, ọba takuntakun lóde ìrànjẹ́. Mo júbà gbogbo yín o. Òòṣà àkọ́kọ́, òòṣà ńlá. Mo júbà gbogbo yín pátápátá. Ẹ̀yin Ọlọ́ṣun o, mo júbà yín o. Ẹ̀yin gbogbo ẹ̀yin tó ń lo omi, mo júbà yín. Ẹ dákun jẹ́ bá mi ó ṣe. Mélòó mo fẹ́ dákọ. Ìbà ẹ̀yin onílẹ̀. Gbogbo ẹ̀yin onígbàgbọ́, mo kí yín o. Ẹ kú bílédùn àti pé orí àlàáfíà fún yín. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí, àṣàlámù àlékún o. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn àwọn baba ńlá baba wa. Àbọrúbọyé o. Bẹ́ẹ̀ bá ti ń gbé janlẹ̀ báyìí, yóò sì mọ ọ̀fọ̀rẹ́ láṣẹ Èdùmàrè. Ìbà yín lẹ́ẹ̀kan sí. Nílẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà, ilẹ̀ tí ń ṣàn fóyin. Ṣé ẹ mọ̀ pé lórí àpèrè tá a wà yìí, àpèrè àwọn ọba ní ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ńlá fi ń gbé. Èmi ti sọ fún yín, ẹ̀yin olólùfẹ́ mi. Mo sọ fún yín, mo ní ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, ibi tí wọ́n bá pè lórí ẹnìkan yìí fi bẹ́ẹ̀ jẹlẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé látijọ́ ọba aládé kìí ṣẹgbẹ́ gómìnà, àmọ́ nísìnyí gómìnà ń gbé ọ̀pá àṣẹ fún ọba aládé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó pọ̀ ni la fi ń sọ pé a fẹ́ òmìnira ara wa nílẹ̀ Yorùbá. Àwa gangan fẹ́ gba Yorùbá nation tiwa, gbá bá sì lè gbà. Ẹ má jẹ́ n tàn yín, ilẹ̀ Yorùbá. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fóyin. Yóò wá di pé ọmọ ẹlẹ́ran wa tí ń jẹgun tẹ́lẹ̀ yóò wá padà máa jẹran. Ọmọ aláṣọ wa tí ti ń wà kíṣà yóò wá padà máa wọ aṣọ àrán. Ṣányán àwọn aṣọ ńláńlá padà bí ó sì ṣe rínu láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mẹ́yìn olólùfẹ́ mi, ọyẹ ẹ dákun ẹ gbàpò tí yín, ẹ wá nǹkan fìdílé. Ẹ wò mí dáadáa kẹ́ ẹ tún mi wò. Lórí ọ̀rọ̀ Ipokia, mo ti sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ lọ́ba Ipokia nígbà kan. Àmọ́ ń gbọ́ táàyè kan mo ṣẹ́ra ró, mo sì sọ fẹ́yìn olólùfẹ́ mi. Àwọn èèyàn pè mí lóríṣiríṣi. Ó ní bàbá mi kan àgbàlagbà ni mo fọ́kọ bò wọ́n láṣìírí. Bàbá yìí pè mí o, wọ́n sì sọ fún mi pé àdìtú o, ọba mẹ́nu lé lórí ọ̀rọ̀ Ipokia yìí, lórí ọ̀rọ̀ lọ́balọ́ba. Má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Àwọn ò fẹ́ kí nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí ọ. Mo sì sọ fún wọn, mo ní wọn ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ lóòótọ́, mo ti gbọ́. Àmọ́ lórí ọ̀rọ̀ Ipokia, ẹ dákun, ṣé Ipokia ṣe ilẹ̀ Yorùbá ni? Bàbá mi, ẹ dákun, bẹ́ẹ̀ bá rí i pé mo tún padà sórí ọ̀rọ̀ Ipokia, ẹ má bínú. N ò ṣe ẹni tí ì gbọ́ràn. Àmọ́ tí mò ń ṣe kì í ṣèyàn ló rán mi o. Olódùmarè ọba ló rán mi. Ẹ má jẹ́ n tàn yín bàbá. Béèyàn kan bá sọ wípé òun lè pa ẹnìkan, ẹ má jẹ́ n tàn yín, ṣónítọ̀hún ju Olódùmarè lọ ni. Ẹni tó Olódùmarè ọba ò bá pa nílé ayé tá a wà, kò ṣẹ̀dá tó lè pa o. Béèyàn bá ṣàṣìyàn, àbó bá ṣe nǹkan burúkú, àbó mú bọn, àbó fi ọ̀ráyákìlà síyàn pẹ́ lọ pa alágbájá, tí wọ́n bá sì rí pa, àsìkò onítọ̀hún ló tó. Ẹ má jẹ́ n tàn yín. Gbogbo tí kò wá bá mọ̀ ní dáadáa àti burúkú, ẹ dákun ẹ jẹ́ á máa ṣe lọ. Kò ṣẹlẹ̀ tí ò ní, kò ṣẹlẹ̀ tí ò lérè níbẹ̀ o. Ẹ má jẹ́ n tàn yín. Ará Ipokia nígbà náà, ìtọ́wájẹ́ ń padà gangan ní. Mo rí i pé wọ́n padà ń jayé fàmílétè ń tutọ́.
àwọn nǹkan kan bẹ tí mo wá padà tún rí tí mo rí pé wọ́n fẹ́ sọ̀lú Ìpókíà àti gbogbo ànàgódì nǹkan míì. Ẹ má jẹ́ ń tàn yín gbogbo olólùfẹ́ mi, kì í sọ̀rọ̀ Ìpókíà nìkan. Òun ni àwọn ará bíi fẹ́ gbà o. Gbogbo ànàgó ni àti Yewa, àwọn ni wọ́n fẹ́ máa darí gbogbo ẹ̀. Béèyàn ó bá ṣu, yóò sọ fún wọn pé mo fẹ́ ṣu, yóò sì lọ rèé ṣu. Béèyàn ó bá tọ̀, yóò ní mo fẹ́ tọ̀, wọ́n fún láàyè ní kó tó lọ rèé tọ̀. Àti pé àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ pé wọ́n fẹ́ sọ ìlú Ìpókíà yìí, wọ́n fẹ́ sọ di ìlú ọmọ ta, ìlú ọmọ gànfè, ìlú ẹhànnà, ìlú jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti máa ṣá owó ní pọ́npọ́, ìlú jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti máa import àwọn nǹkan kan wọlé láwọn ẹrù òfin tó sì jẹ́ pé kò sẹ́ni tí ó mọ̀. Wọ́n wàá sọ ìlú yìí di ìlú business tiwọn tó jẹ́ pé àwọn ọbẹ̀ wọ́n lé ẹlòmíì gan kúrò nínú ìlú fún wọn ní tí ó sì yẹ orí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Eléyìí gangan làwa ń jà fún. Ẹ wo orú kábíyèsí tí ń bẹ́ẹ̀ tí mò ń sọ táwọn ń pera wọn lọ́ba. Ṣé mọ̀ pé mo ní ẹjọ́ ń bẹ nílé ẹjọ́, wọ́n sì ní kẹ́nikẹ́ni ọmọ sì ìpera ẹ̀ lọ́ba, ṣùgbọ́n nìkan ń pera ẹ̀ lọ́ba síbẹ̀ ń ṣe falafolo, ń lọ sí abroad, ń lọ òkè òkun, ń lọ káàkiri láti lè kó gba recognition kí wọ́n mọ̀ dáadáa pé ọba bíbá yìí leléyìí. Èmi sì ti sọ pé ní ọ̀hún ṣe tiẹ̀ ni. Kò sí kábíyèsí ọba kan tó lè pera ẹ̀ lọ́ba nílẹ̀ Yorùbá. Tá a bá ti wò ó dáadáa, tá a wò ó fín, tá a rí pé léyìí kìí ṣọba aládé, kìí ṣòun ló yẹ kó wà lórí àpèrè, ó fẹ́ ba orí àpèrè jẹ́ ni. Ọ̀rọ̀ ò fi àwa lẹ́nu láti sọ torí a lè bẹ̀rù èèyàn títí ká wá ṣe Olódùmarè ọba tó dá wá sílé ayé. Àtìgbà náà ni wọ́n sì ti ránṣẹ́ ibi sí mi. Béèyàn bá sì ránṣẹ́ ibi sí èmi, ẹ má jẹ́ ń tàn yín, ẹ má jẹ́ ń tàn yín, ó tọ́ ń kàn mí lẹ́wọ̀n ni o. Ṣe ló tún fún mi lágbára. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ará Ìpókíà. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ sì ṣe bẹ́ẹ̀. Ẹ ránṣẹ́ ibi sí mi lálẹ́ àná mọ́júmọ́ àárọ̀ yìí. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ń bá wò mí dáadáa yóò mọ̀ pé Olódùmarè ọba ń lọ́kọ́ mi yọ. Ẹ wò mí, ẹ wojú mi o, ẹ wò mí. Ẹ ń bá wò mí tọ́rí mi yóò mọ̀ pé Olódùmarè ọba ó ju gbogbo yín lọ. Èrò yín kọ́ ni tó ṣẹlẹ̀, ìmọ̀ yín kọ́ ni tó ṣẹlẹ̀. Ẹ̀yin ń propose ni, Olódùmarè ọba ní dispose. Ẹni tó Olódùmarè ọba ò bá pa kò ṣẹ̀dá tó lè pa o. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹyẹ méjì tí ẹ jáṣà, n ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yín àfìgbà tí ẹ̀kọ́ bá tó fojú mímu hàn nílùú Ìpókíà. Àjọ wà lẹ́nu ẹ̀ ní o. Ọmọ kan gànfè, ọmọ bálabàlà kan ń ṣẹnu bọ̀lọ̀bọ̀lọ̀ lánàá nínú prógrámù tí mo ṣe lórí ọ̀rọ̀ Ìpókíà ń kọ́mẹ́ǹtì nú lójú ara ẹ̀. Ó ní wọ́n ti sẹ́ǹdì owó, wọ́n ti fún mi lówó sínú àkáǹtì tèmi. Pé kémi jẹ́ mọ́ dá sí tí ó kàn mí. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kàn mí, ọ̀rọ̀ Ìpókíà kàn mí, kó ṣèlú mi ó kàn mí, kó ṣògbómọ̀ṣọ́ ó kàn mí, kó ṣèwó ó kàn mí. Nígbà tá à ń dá sọ̀rọ̀ Oníwó, tá à ń dá sí tògbómọ̀ṣọ́, tá à ń dá sí ti Ọ̀yọ́, tá à ń dá sí ti Ìbàdàn, tá à ń dá sí ti Ifẹ̀, tá à ń dá sí ti Èkìtì, tá à ń dá sí tòǹdó, tá à ń dá sí ti wọn ní Kwara. Mélòó wá ní Ìpókíà tá à ní lè dá sí, tẹ́nìkan ò ní ká mọ̀ dá sí. Wọ́n wà ní ká mórí wá kí wọ́n gé. Kò lè ṣeé ṣe o. Ọmọ ọ̀hún bábàṣì ni. Mo gbá rìsáàsì ọmọ ọ̀hún. Ẹ̀yin tó jẹ́ ẹ mọ́ tí jẹ́ ń lọ bẹ̀, mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Wà lórí ọ̀rọ̀ ọ̀hún. Mo sì ń padà bọ̀. Àmọ́ lórí ọ̀rọ̀ lọ́balọ́ba Ìpókíà. Ìpókíà ò tí ì gbà láfíà, kò rójú kò ráàyè. Ẹnìkan sì ń pera ẹ̀ lọ́ba, ó pera ẹ̀ ní Yíṣẹ́ Ọláníyan. Èmi ò ní kẹ́nikẹ́ni ọmọ lọ sábúrọ̀dù. Agbọ́pá búrọ̀dù náà wọ́n ti mú bàbá yìí wálé. Àmọ́ ojú kòkòrò, mo fẹ́ dọba, mo fẹ́ ṣe gbá kan. Kódà ọkàn bàbá yìí ọ̀bá balẹ̀ ju kọ́ mọ́ wulẹ̀ tí síbi tí wọ́n tì í sì ń lọ. Bàbá wa débẹ̀ tán, kò sí free movement. Wọ́n ń fi irúgbó ni, ọ̀nà òsì mọ̀. Gbogbo àwọn tí wọ́n ń fún ní information pé báyìí ní ọ̀rọ̀ ọbẹ̀, báyìí lọ̀rọ̀ Ìpókíà, báyìí lọ̀rọ̀ Ìpókíà. Wọ́n ń tàn yín ni o. Wọ́n ń tàn yín ni. Wọn ò sọ ìtàn Ìpókíà fún yín délẹ̀délẹ̀. Èmi gan tó jẹ́ pé wọn èé sọmọ Ìpókíà, mo mọ̀ tàn Ìpókíà ju Yíṣẹ́ Ọláníyan lọ. Ẹ bá tètè wá ṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe lásìkò.
a fẹ́ wo adájọ́ tí ó dájọ́ Ipokia, a fẹ́ mọ irú ẹjọ́ tádájọ́ náà ó dá. Bẹ́ẹ̀mi sì ṣe gbọ́ ọ̀rọ̀ adájọ́ tó ń sọ̀rọ̀ tó adájọ́ tó wà lórí ọ̀rọ̀ Ipokia, wọ́n ní èèyàn ni wọ́n ní wọn èé ṣe síbì kan, wọn èé ṣe báyìí, wọn èé ṣe báyìí. Ní táwa gbọ́ nígbà tá a ṣèwádìí wọn ládájọ́ dáadáa ni wọ́n. Olódùmarè ọba ó sì túbọ̀ máa fún wọn ṣe. Àmọ́ àwọn náà ọmọ ilẹ̀ Yorùbá ni wọ́n. Mo mọ̀ pé wọ́n wò ó dáadáa, wọ́n fojú sùnùkùn wò ó. Torí lórí àpèrè Ipokia wọ́n ní àwọn nǹkan wọn tó jẹ́ nǹkan ìṣẹ̀ṣe wọn, nǹkan àṣà wọn àti nǹkan ìṣe wọn tó jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ ṣe. Ó lé ẹni tó gbọ́dọ̀ gun orí àpèrè wọn ní Ipokia. A sì sọ pé àwọn igun mẹ́rin, fámìlì mẹ́rin ni wọ́n wà lórí ẹ̀. Tó sì jẹ́ pé nínú wọn yìí, ẹ̀kan nínú wọn ẹni ò dórí àpèrè. Àmọ́ èyàn ò kan àwa, àárín ara wọn ló wà tí wọ́n jọ jókòó, ta ni ó lọ, ta ni ó lọ, ta ni ó débẹ̀. Àmọ́ tiwa ni pé nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ọbakọ́ba tó bá ti ń ṣe tí ò yẹ kó ṣe, ọbakọ́ba tí ó bá ti ṣẹ̀ṣẹ̀ ṣe nílẹ̀ Yorùbá, torí wípé ẹwọ́rú tó pe rẹ̀, ẹwọ́rú ẹni tó pe rẹ̀ ní ọba Ìwó, Olúwo Ìwó, ọba Abdulrasheed. Ṣé mọ̀ pé olóṣèlú náà ni, òṣèlú ni wọ́n fi mú wọbẹ̀. Àmọ́ ńgbà tí wọ́n fòṣèlú mú wọbẹ̀, wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe fún gẹ́gẹ́ bí nǹkan ìṣẹ̀ǹdálẹ̀ wa, gẹ́gẹ́ bí nǹkan ìṣẹ̀ṣe wa, ó ṣèṣẹ̀ṣe. Ó jẹ jíjẹ, ó wo mu mímu, ó wẹ wíwẹ̀, ó sín sísín, ó wọ ilédì, ó wọ gbogbo tó yẹ kó wọ̀. Àmọ́ ó dá àyè kan, àwọn Lárúbáwá kó sí nínú, tó rọ́bà yìí fẹ́ràn owó láti ilẹ̀. Wọ́n gbé owó ribiribi fún, àwọn Fúlàní gbé owó ńlá fún, wípé kó ta ìlú náà mọ́ wọn lórí, kó sì ta fáwọn. Ṣé mọ̀ pé ó ṣeé ṣe kí wọ́n ta ìlú kí wọ́n sì mọ́ lé àwọn tí ń bẹ ìlú jáde. Àwọn tí wọ́n tà wọ́n fún, àwọn ni ó máa darí ìlú náà. Ìdí nu tí wọ́n fi fẹ́ sọ Ìwó di ìlú ọba, wọ́n fẹ́ sọ di ìlú Saudi. Ó sì ti di ìlú Fúlàní, àmọ́ kò ní ṣeé ṣe, Olódùmarè ọba ò ní gbà fún wọn. Torí wípé ilẹ̀ Yorùbá gangan ni. Ìwó Olódò ọba ní ìtàn dáadáa nílẹ̀ Yorùbá látijọ́, nígbà táwọn baba ńlá baba wa ń darí ìlú náà. Àmọ́ lónìí ńkọ́ tọ́mọ amugbó ti ń dórí àpèrè. Ẹ dákun kó dìde kábíyèsí ọmọ fagbó láàfin. Kọ́ wá sọ pé ẹ̀sìn kan ni ẹ̀sìn tòun ò ní ṣèṣẹ̀ṣe mọ́, ẹ ti mọ̀ pé gbó ti yí lórí nù. Mélòó wá ní ti Ipokia. Ìlú Ipokia, new dimension ni, ọwọ́ àrà làwọn tún mú jáde. Wọ́n tún lọ rèé múyàn láti orílẹ̀-èdè, ọmọ orílẹ̀-èdè míì tí èyí sọmọ orílẹ̀-èdè, tí èyí sọmọ ìlú ibẹ̀ gangan, wọ́n tún fà sórí àpèrè. Wọ́n wá ń fìbò yan ọba. Ṣé wọ́n ń fìbò yan ọba nílẹ̀ Yorùbá ni? Ẹ ti mọ gómìnà tó jẹ́ pọ́dún mẹ́jọ ní ó lò tí ọba tiẹ̀ lọ. Kódà bí ò lọ́dún mẹ́jọ gan, Olódùmarè ọba ló lẹ̀mí kó wa lọ́wọ́. Gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe lágbègbè Ipokia tẹ́ ẹ rò pé ó dáa, ẹ má jẹ́ ń tàn yín, Olódùmarè ọba ń bẹ lẹ́nu iṣẹ́ o. Kò sí tí ò lè ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì. Bẹ́ẹ̀ bá lágbára títí lágbègbè Ipokia má gọ́ ṣàṣà, títí mọ́ gbogbo, ká sọ pé gbogbo Ànàgó àti Yewa. Bẹ́ẹ̀ bá lágbára lórí èèyàn, ẹ lè lágbára lórí Olódùmarè ọba tó dákó wa sílé ayé o. Ipokia, ọba tí ń bẹ ní Ipokia kìí ṣọba o. Kìí ṣe mi mò ń declare o, àmọ́ kìí ṣọba. Torí pé ó láwọn tó yẹ kó jókòó sórí àpèrè àwọn baba ńlá wọn. Ìkẹta ní, ìkíní ti ṣe, ìkejì ṣe, ìkẹta lélẹ́yìí. Tó sì jẹ́ pé wọ́n ń jagbà máwọn tó yẹ kí wọ́n jọba lọ́wọ́ ni. Àwọn tó yẹ kí wọ́n jọba ń bẹ, wọ́n ṣẹ́ra ró. Àdán wọn dorí kodò ní wọ́n ń wò sí ẹyẹ. Ilẹ̀ Yorùbá ní Ipokia, ẹnìkan wá sọ pé ká má sọ̀rọ̀ lórí ẹ̀, kí ló dé? Ṣé ìlú yín nìkan là ń sọ̀rọ̀ lórí ẹ̀ ni? Àmì mi ti wà lórí ọ̀rọ̀ Ipokia yìí o. Ọmọ ọkọ tó yẹ kó jókòó sórí àpèrè Ipokia ó padà wá jókòó síbẹ̀. Bí bàbá yìí ṣá bá gbọ́n, ẹ mọ tó yẹ kẹ́ ẹ tètè ṣe lásìkò kó tó pẹ́ jù.
àbí wọ́n fagídí sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣe mọ́ àwọn ó ṣe nǹkan burúkú fún yín ni. Ẹ wá ń lọ sókè òkun kiri, ẹ ń gbé adé olúwọlé, ẹ wá ń gbé lérí kiri ní Lọ́ńdọ̀nù, ẹ ń ṣèkó mọ́ kiri fàlàfòlò kí wọ́n lè mọ̀ pé ẹ ti débẹ̀. Kábíyèsí ni yín. Ẹ má pera yín lọ́ba bàbá Yísí Ọláníyan. Ẹ má pera yín lọ́ba bàbá Yísí Ọláníyan. Kò sọ́ba ní Ìpòkíà, gbogbo ọmọlẹ̀ Yorùbá kò tí ì sọ́ba ní Ìpòkíà. Ẹnìkan ò ṣẹ̀mí o. Olódùmarè ọba rí mi, wọn sì lólódì ẹnìkankan. Àmọ́ kò sí ìlú tó bá jẹ́ tí wọ́n bá ń fọwọ́ ọlá gbá wọn lójú nínú ìlú ọ̀hún, tí wọ́n ń ṣe fàlàfùlù, tí wọ́n ń jayé fàmílékè ń tutọ́, tí wọ́n gbọ́ngbọ́n ká fẹ́ránṣẹ́ nu káwàtì, tí wọ́n fi búrẹ́dì kó àwọn èèyàn wọn lómi ọbẹ̀ lọ. Ìlú ọ̀wá túbà kò túṣẹ́, ìlú òrójú kò ráàyè ní Ìpòkíà. Nǹkan gidi ò wọlé sí Ìpòkíà. Ẹ wá ní ká wàá dákẹ́. Bàbá tún sọ̀rọ̀ ẹnìkan mórí wá kẹ́ẹ̀gé. Ẹ tún jáde sí wa spiritually. Àwa náà lé Olódùmarè, a sì tún lé èèyàn. Èṣù ń bẹ o, Olódùmarè ń bẹ, èèyàn náà sì wà. Àwa náà sì ní Olódùmarè ọba tó rán wa náà sílé ayé. Ó ti gbé nǹkan kan sínú àwa náà o. Ẹ́ńjìnì tí ń sọ̀rọ̀ nínú ẹ má jẹ́ ń tàn yín, àtọ̀dọ̀ Olódùmarè ń lọ ti wá o. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin láṣẹ Èdùmàrè, igi táàrí igi ṣẹ́gi yín tó bá dì í lẹ̀ báyìí, orí ara ẹ̀ náà ní ọ̀dílé o. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá sì gbé, ara ẹ̀ náà ní ọ̀fìnà ṣáàmù ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, láìpẹ́ láì jìnnà n ó go live. Mo fẹ́ ṣètò kan lórí ọ̀rọ̀ Ìpòkíà. Wọ́n ó sì sọ àwọn bẹ́ńbẹ́yẹ́kẹ́ àwọn òótọ́ ọ̀rọ̀ kan síbẹ̀, àwọn tí ń ṣẹlẹ̀ ní Ìpòkíà, àwọn nǹkan kan tó wà ní Ìpòkíà tọ́pọ̀lọpọ̀ ò mọ̀, tó sì jẹ́ pé ó jẹ́ kan lára àwọn nǹkan tí ń da Ìpòkíà rú, tí ò jẹ́ kí Ìpòkíà ó ti lálàáfíà. Ó wá dàbí ìgbà tán fi dúdú bò yín lójú. Ẹ wo ọmọkùnrin tí mo ní ó tákù mi ní social media lánàá tí ń sọ̀rọ̀ balabala pé wọ́n ti gbówó fèmí. Ṣé dandan ni kán gbówó fún àwa káwa tó ṣètò ni? Ẹ dákun, ṣé mo mọ ọmọ oyè kankan àwọn tó yẹ kí wọ́n jọba gan, ṣé mo mọ̀ wọ́n rí ni ní Ìpòkíà? Wọn ò mọ ẹnikẹ́ni wọn. Wọn ò sì rẹ́nikẹ́ni wọn sójú rí. Kí wá ní ta ló fẹ́ fún mi lówó pé wọ́n gbówó sí owó ńlá kan, wọ́n gbé sínú àkáǹtì mi pé ó yá gbà, máa bú lágbájá lọ, máa bú tàmẹ̀dù lọ. Kì í ṣe páwà dédé fẹ́ bèbú o. Ẹni bá ṣàgbàdo mọ́dì ni yóò dá láwàdà adìyẹ. Ó lọ̀rọ̀ tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ọmọkùnrin tí sì ń sọ̀rọ̀ yìí, bàbá ni. Bàbá lásán ni tí ò níṣẹ́ míì tí ń ṣe. Àfi kí wọ́n tún rán òun náà ń ṣe dé tòrutòru. Ẹgbẹ́ títì báyìí náà ni tí ń ṣe bàbá rẹ̀ tí ń ṣe. Mo ṣe ń padà bọ̀ lórí rẹ̀. Tó ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi. Wọ́n ń lọ mò ń bọ̀ o. Ẹ ń bá ní kí n lọ kí n má bọ̀ ni wọ́n wà dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí láṣẹ̀délẹ̀ lérí. Mo kí gbogbo yín ẹ kú gbélédùn àti pé ó rí o.